Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ ẹ ti ń wò mí. Èmi ọmọ yín náà ni ìyáàfin Ọlọ́ládé Rasheedat, àwẹ̀ ní ẹlẹ́ṣà tí gbogbo èèyàn mọ̀ sí Lady Rommy. Èmi náà ni ní ọ̀sọ̀ọ̀sẹ̀ lẹ́ẹ̀ máa pàdé mi ní orí ìkànnì yìí, Ẹwà Àṣà Yorùbá TV. Ní gbogbo ìgbà mo mọ̀ pé ẹ̀yin náà ni èjìká tí ò jẹ́ ká aṣọ bọ́ lọ́rùn mi, ẹ̀yin ni mo ní tínú mi fi ń dùn, ẹ̀yin ni gbogbo nǹkan tí mo ní pátápátá, torí tí ò bá sẹ́yìn kò sí mi, ẹ̀yin ní èrìgì tí ò jẹ́ kí ojú ó ti eyín, ẹ̀yin ní ahọ́n tí ò jẹ́ kí ojú ó ti ẹnu, ẹ̀yin ní ojú tí mo fi ń ríran, ẹ̀yin ní ẹ̀yin ní èjìká tí ò jẹ́ ká aṣọ yẹ̀ lọ́rùn mi, ẹ̀yin ní gbogbo nǹkan tí mo ní. Ọlọ́run ò ní fi yín sílẹ̀, ilé àtọ̀nà yín kò sì ní dàrú. Ẹ follow wa lórí ìkànnì yìí, kẹ́ẹ̀dẹ̀ máa bá wa subscribe síbẹ̀ ní gbogbo ìgbà. Owó tẹ́ máa ná kò ní wọ́n yín. Lẹ́ẹ̀kan sí, èmi ọmọ yín náà ni Rasheedat Ọlọ́ládé aka àwẹ̀ ní ẹlẹ́ṣà. Orí mi àpẹẹrẹ o, dákun má jẹ́ kí ló dilẹ̀ lẹ́yìn àsùsù jẹ. Orí mi jẹ́ gbogbo ọmọ tèmi ó lówó o. Ìyà kì í jọmọ ẹni tó bá lówó tó bá níláárí láwùjọ. Tọ́mọ èèyàn bá lówó, ìró rẹ̀ lásán tí bá milẹ̀ títí gbogbo ìlú ó sì gbọ̀n jìnnì. Èèyàn bá lọ́lá lọ́wọ́ tó bá jọmọ pín ní sí yóò mọ darí ẹni tó tẹ́gbẹ́ bàbá ńlá bàbá rẹ ní. Ẹ ṣé o, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, àwa láwọn máa wá, ẹ̀yin náà láwọn máa bá lọ́sẹ̀ẹ̀sẹ̀. Ìgbóná kò ní mọ́ ọmọ lọ́dẹ̀dẹ̀ yín, kò sì ní mọ́ àgbàlagbà. Àdúpẹ́. Ẹ̀yin tí ẹ fẹ́ràn ìkànnì yìí, ẹ̀yin tí ẹ ń gbé wa lárugẹ, kò ní rẹ̀ yín o, kò ní sú yín ṣe, kàràn kó rẹ̀ yín, ẹ̀yin amúrẹ̀ gbọ́dọ̀ lọ ní o. Ohun tí à ń sọ fún wa ni pé ìkànnì yìí wà fún ìgbádùn yín, ó wà fún ìkọ́nilọ́gbọ́n, ó wà fún ìtanijí, ó wà fún ìlanilọ́yẹ, pàápàá jùlọ ẹwà àṣà Yorùbá, èdè wa, ìṣe wa, ìtàn wa àti ohun tí a gbàgbọ́. Ohun kan tí à ń sọ fún wa ni pé ẹ ràn wá lọ́wọ́. Kí ni ìrànlọ́wọ́ náà? Ó pín sí ọ̀nà mẹ́ta. Ẹ máa wò wá, ẹ máa bá wa pín káàkiri.